ròyìn tí mo mú wá bóyá yìí náà ti ṣalábàápàdé ẹ̀ bẹ́ẹ̀ bá wá ṣalábàápàdé ẹ̀ ìròyìn ńlá ni kákí gómìnà Ṣèyí Mákindé bí wọ́n kú iṣẹ́ takuntakun ká sì fi àwọn òbí ọmọ tí wọ́n kó pẹ̀lú àwọn olùkọ́ wọn ká fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìjọba sọ pé àwọn wà on top of the game on top of the issue and to God be the glory and by God's grace Ọlọ́run ó fún wọn ṣe ẹ má jẹ́ ká dáyà já àwọn òbí àti ẹbí àwọn ọmọ yìí lóòótọ́ tá a bá wò ó dáadáa a lè pé bóyá torí pé ọmọ wa ò sí ń bẹ̀ no kò rí bẹ́ẹ̀ o tọmọ wa bá ń bẹ ń bẹ̀ ọgbọ́n òdigi àfokùn àwa gangan ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn ìjọba là ń pè lójoojúmọ́ ìjọba là ń bẹ̀ lójoojúmọ́ ìjọba là ń pàkíyèsí wọn sí so lélẹ̀ tó túmọ̀ sí pé oníkìlà ké bá ń gbọ́rọ̀ là á fọ̀rọ̀ lọ bó ògùn bá jí ti wọn wá fọ̀rọ̀ ẹnu wọn làdó gbogbo ọ̀rọ̀ tí bá ń do akèrèǹgbè odò ni ó tu fún so ẹni tó bá lè gbani náà lásàtọ̀ kó gbani ìjọba náà ló lè gbà wá kalẹ̀ ìjọba ló ní resources láti gbà wá ìjọba ló ní machinery láti gbà wá gbogbo ohun tá a nílò pátápátá ìjọba nìkan ló lè fún wa so ìjọba dẹ̀ ń fi wá lọ́kàn balẹ̀ àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ànírà àwọn agbófinró bí ó bá já bẹ́ẹ̀ ànírà àwọn ológun torí pé ọ̀tọ̀ntọ́ lú ọ̀tọ̀ntọ́ ìwò ọ̀tọ̀ sí ni tọ́ ọ̀tọ̀ lu kò papọ̀ òkú ò papọ̀ mọ́yàwó òkú ò rí tẹ́ ìyàwó gbà ṣọ́ọ̀ṣì lọ ni ìyẹn túmọ̀ sí wípé agbára ìjọba ìpínlẹ̀ ó lòdìwọ̀n agbára ìjọba àpapọ̀ ó lòdìwọ̀n ṣùgbọ́n ìjọba àpapọ̀ ló lágbára ju ìjọba ìpínlẹ̀ lọ Mr. Túndé Òkólè ẹ mọ̀ ṣe tẹ́ kí mi káàbọ̀ pẹ̀lú stika mi ò ní wáyé sí ìgbà kọ̀ọ̀kan mo mọ rírì yín gidi ni o because àwọn bàbá wa ní irun mú lówó ó ṣòro ó fàtu so àwọn nǹkan kéékèèké tẹ̀ ń ṣe yẹn bóyá lójú tí ẹ mọ̀ wò pé bóyá àwí kò mọ value ẹ o ẹ má dá àwọn èèyàn kan lóhùn o tí wọ́n máa ń fojú bu àwa kan pa lówó lọ́wọ́ wọ́n mọ̀ pé kò sí ṣíṣì lápò wọ́n mọ̀ pé ṣe la manage ilé ayé ara wa wọ́n mọ̀ pé nǹkan ò rọrùn nǹkan ò rọgbọ kò rọrùn wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ náà every one of us à ń gbìyànjú ẹ̀ náà ni kọ́lọ́hún dé ṣe gbogbo aládé ìbànújẹ́ ò ní kàn yín Mr. Túndé Òkólè àtẹ̀yìn bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ́ ra stika fún mi ìbànújẹ́ ò ní kàn yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé mi bá ti gàtẹ́ ètò ẹ ti dé lágbára Ọlọ́run mi ò ní wáyé tì nígbà kọ̀ọ̀kan Mr. Ọláyínká Crown bẹ́ẹ̀ ni mi ní wáyé tì lágbára Ọlọ́run ẹ̀yin wọ̀nyí ńlá pè ní ẹ̀kẹ́ tí mú lérò èjìká tí gbẹ́wò níyì kàtàǹpàkò tí ọ̀jẹ́ kọ́wó dì làgbà etí tí ọ̀jẹ́ kórí ọ̀dà bí àpò làgè torí pé à ń gbádùn yín nìkan ò tó à ń gbádùn yín ọ̀rá petrol láyé tá a wáyé à ń gbádùn yín ọ̀rá dátà wọ́n ti ẹ̀ ń ta dátà wọ́n ti ẹ̀ ń ta nẹ́tíwọ̀kì kan ní ìsìn 600,000 àbí 650,000 ni wọ́n ń ta ó wà wá náà kára bùkátà ò tí ì jẹ́ kí ọ̀nà wọ́ gbabẹ̀ lọ nẹ́tíwọ̀kì tí ò lè fèèlì wa nu tí ó jẹ́ aláǹfààní síra wa dáadáa well mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí pẹ̀lú ògo Ọlọ́run mi ò wá láti wá gbàsìkò yín because n tó wà essential nígbésí ayé ẹ̀dá ni time n tí máa ń díje mi èèyàn láyé time ni because mo máa ń sọ fáwọn èèyàn kan ọ̀pọ̀ àwọn èèyàn máa ń ka odidi ìwé wọn lè má rí nǹkan kan mú lò ń bẹ̀
èmi lè ka awẹ́ ìwé kan péré máa utilize ẹ̀. Ǹjọ́ mo ti kàwé débi pé time is money, you have to spend your time wisely. N ò gbàgbé láéláé. Ǹjọ́ mo kà débi pé make AY the sunshine. N ò gbàgbé láéláé. Ǹjọ́ mo ti kà débi pé he who keep his time keep his life. N ò tún gbàgbé láéláé. So ó jẹ́ kí n mọ value àsìkò. Ẹni tí ó bá tí ì ṣetán àti sùn nínú yín, you have a lot of things to meditate on, to work on, to do. Ẹni tí ó bá dẹ̀ ní nǹkan tó fẹ́ ṣe ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan látàárọ̀, wọ́n ti sinmi látàárọ̀, wọ́n fẹ́ sùn kán lọ bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ọ̀la. So who am I láti wá dédé waste àsìkò yín? Whenever you see me online, mo wá fún nǹkan pàtàkì, mo wá fún iṣẹ́ pàtàkì láti wá jẹ ni. God bless you. Lágbára Ọlọ́run mi ní wáyé tì. Alright, ẹ̀yin náà fẹ́ ṣe bí Mr. Túndé Òkólé. Ẹ fẹ́ ṣe bí Mr. Ọláyínká Crown. Ẹ̀yin náà fẹ́ ra sticker fún mi. Níbi tẹ́ ti ń wò mí náà ni. Ẹ lè click lórí sticker táwọn rà. Yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. Ẹ máa lè ra ilé tí agbára yín bá ká ń bẹ̀. Tàbí ibi tẹ́ ti ń wò mí yẹn wò sálẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ máa rí $sign bẹ̀. Ẹ click lórí $sign yẹn. Yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. God bless you all. Now, pápápá. Ìjọba Ṣèyí Mákindé ní àwọn ọmọ ibi tí wọ́n kó àwọn ọmọ yẹn sí. Wọ́n bá wa sọ̀rọ̀ tó pọ̀. Ṣùgbọ́n bí wọ́n bá sí láwẹ́, kò ní dáa tó. Ẹ má bínú o. Mo fẹ́ káwọn èèyàn díẹ̀ ọjọ́ ìwá sí lórí Facebook yẹn ni o. Ẹ má bínú o, ẹ dákun torí Ọlọ́run. Ẹ má bínú o. So, now, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Ìròyìn tí mo kọ́kọ́ rí láàárọ̀ yìí ní ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Abia. Níbi táwọn ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n wọ ọbẹ̀. Àwọn èèyàn tí wọ́n pa láàárọ̀ kùtùkùtù ló máa jẹ́ o. Because àwọn èèyàn kan ti débẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ń ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù, wọn ò tí ì ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù rárá. Wọ́n pa ìyá, wọ́n pa àwọn ọmọ. Nínú ilé, wọ́n pa gbogbo fámìlì tí ń bẹ ńbẹ̀. Wọ́n kàn ń wọlé, wọ́n dẹ̀ ń dáná ìbọn yá wọn ni. Ẹ̀rù ayé bà mí o. So, ilẹ̀ Yíbò tá à ń sọ wípé àwọn yèbọ́, wọn ò ní dọ́dọ̀ wọn. Oníṣàngó mògì ẹni tó lè wà dànù. Wọ́n jẹ́ kó yé wa wípé nobody's exemption. Kò síbi tí ọwọ́jà àwọn kìíní ọ̀hún ò dé. Sáàmáwò wọn bẹ́ẹ̀ náà ni. Àwọn ẹ̀yà Ìgbò, mo jẹ́rìí wọn. Àwọn ó gbégbèsè akin. Àwọn ẹ̀yà Ìgbò wá ń wò wá gẹ́gẹ́ bí ẹ̀yà tó jẹ́ pa sí ń rojọ́ jù. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní action wa kéré, ẹjọ́ là ń rò jù. Ńbẹ̀ náà wọ́n ti sọ fún mi pé wọ́n jí àwọn èèyàn méjì gbé lónìí. Àbí bóyá lánàá sì ni. Wọ́n jí nílẹ̀ Yíbò náà ni wọ́n jí àwọn èèyàn méjì gbé. Ọkùnrin kan, obìnrin kan. Ọmọkùnrin bẹ̀ ló ẹ̀sẹ̀ lélógún ọdún, obìnrin yẹn ti máa lé ní 50 years. Wọ́n wá mú fóònù obìnrin yẹn, wọ́n fi pe àwọn fámìlì wọn pé àwọn gba ransom 10 million naira. Àwọn ọ̀dọ́ wá ní ransom bó o. Lílé táwọn jọ tẹsẹ̀ bọ́ yìí o, àwọn ò ní san ransom kankan. Kí wá wọ́n ṣe? Wọ́n kájá, wọ́n kádàá, wọ́n káàké, wọ́n bọ́ ọ́nù gbó. So, now, ńgbà wọ́n bọ́ ọ́nù gbó, bí wọ́n ṣe ń wọnú gbó bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo orúkọ àwọn méjèèjì tí wọ́n jí gbé yẹn. So, ariwo yẹn ló wá sùdùdù nínú gbó. Ìbẹ̀rù ariwo tó pọ̀ yẹn
làwọn ajínigbé ni wọ́n fi fà àwọn tí wọ́n jí gbé lẹ̀ náà fi fẹsẹ̀ fẹ́ ni wọ́n fi rescue àwọn méjèèjì. àwa náà ti rírò ẹ̀ lọ́dọ̀ wa táwọn èèyàn náà kájá sọ́nà tí wọ́n kájá tí wọ́n láwọn ń tọpa àwọn ọmọ tí wọ́n kó e lọ inú fídíò lásán la ti rí wọn a padà reaction wọn àmọ́ ìjọ tán fi jáde ọjọ́ kan tán ti rìkọ́ọ̀dù fídíò náà ti jáde wọ́n dẹ̀ kájá rẹpẹtẹ àwa náà dẹ̀ sọ fún wọn wípé bẹ́ẹ̀ bá fẹ́ jìjà yìí ò tẹ́ fẹ́ rí jà ètì ajá síwájú àwọn Fúlàní tẹ́ rò pé wọ́n gọ̀ láyé àtijọ́ wọ́n bá fẹ́ jagun wọ́n máa ti màálù síwájú màálù ní ọ̀kọ̀ọ̀kọ̀ wọnú ìlú yín màálù ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú mélòó lẹ́yìn ń bọn àwọn tí ṣe ń bọ̀ lẹ́yìn ọmọ ta ọfà tiwọn. so a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n táwọn bàbá wa fi jagun asọ́dẹ́bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn obìnrin tó jọba lọ́yọ̀ọ́ bó ṣe jóbìnrin tó bó ṣe gbọ́n tó bá fẹ́ jagun pẹ̀lẹ́sìn pẹ̀lú àmọ̀ yóò ti já ewé ní ṣìkìtìṣìkìtì nídìídì yóò dì mọ́ ìrù ẹṣin ẹ̀ gbogbo ibi tó bá ti kọjá àwọn ewé yẹn máa pa ojú ẹsẹ̀ ẹṣin rẹ̀ débi pé àwọn ọ̀tá ò ní lè mọ ibi tó gbà lọ oríṣiríṣi ọgbọ́n la sọ pé ó wà but ọmọ káàárọ̀ oòjíire kàrámọ̀ wa ti pọ̀ jù ẹ̀yin èèyàn mi pápápá ni mo fẹ́ ṣe kí n deliver message mi kí n sì kúrò lórí àtẹ́gùn. Abducted children and their teachers and in Oyo National Park Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. ok ẹ jẹ́ n ti ẹ̀rìn jìnnà kí n tó wá sọ̀rọ̀ nípa ẹ̀. Mákindé explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning, and persistence to ensure a successful rescue operation. àwọn ti discover bí táwọn ọmọ yìí wà o ṣùgbọ́n torí gbígbó yẹn ṣe tóbi tó ni kò fáwọn security agent láǹfààní láti lè rárá gírígí sí àbí nǹkan. mo ti béèrè question kan sẹ́yìn tí mi rẹ́ni dá mi lóhùn sáwọn security ti ń wọbẹ̀ ṣé wọ́n wọbẹ̀ láti ìgbà tán ti wọbẹ̀ wọn tí ìjáde dì sìn sáà ń lọ gbóúnjẹ ń bá wọn bẹ̀rin àbí wọ́n rìn díẹ̀ wọ́n ń padà lójúmọ́ tán bá ti ṣiṣẹ́ lójúmọ́ ibi tán bá rìn dé wọ́n padà wọ́n tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ míì ṣé wọ́n gbé mọ́tò lọ ni ṣé wọ́n lo amọ̀ tàǹkì nínú igbó ni báwo ni iṣẹ́ yẹn ṣe ràn wọ́n lọ́wọ́ sí because kọ́ mọ̀ jẹ́ wípé akàndédé fi aráàlú lọ́kàn balẹ̀ lórí irọ́ gẹ́gẹ́ bí àṣẹ nìkan tó ń pé lórí irọ́ tó yẹ pé lórí òfegè ńlá ń fọkàn balẹ̀ ẹ́ lé lórí tá a máa expect ń pé àwọn security agent wọ́n á wà successful lọ́jọ́ kan wọ́n ti fẹ́ débẹ̀ ó kù díẹ̀ kan débẹ̀ ńbo wọ́n rìn dé ńbo wọ́n ń pòyì ńbo ni wọ́n ti ń bá dé láti ẹjọ́ yìí. so mi ti rẹ̀ ní dáhùn o. Governor of Oyo State Ṣèyí Mákindé has disclosed that pupils and teachers abducted by suspected bandits from schools in the Orire local government area of the state are currently being held within the vast Old Oyo National Park axis nearly 4 weeks after they were kidnapped. ìyẹn túmọ̀ sí pé àwọn tó jí wọn gbé wọn ò kó wọn rìn jìnnà síbi tí wọ́n gbé wọn sí síbi tí wọ́n ti gbé wọn so around ibẹ̀ náà ni wọ́n ṣì wà. Alright, Makinde made the revelation on Friday while providing an update on ongoing rescue efforts, assuring families and residents that security agencies have intensified operations to secure the safe release of the victims. Now our question ò ní wípé látijọ́ tán ti jí àwọn ọmọ yìí gbé ìjọ́ kejì ẹ̀ ńlá àwọn security náà ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ action náà ti bọ́ sínú igbó. Lo and behold ó ti fẹ́ pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti káwọn ọmọ yìí lọ. ìrètí náà la ṣe ń faraàlú ìfọkànbalẹ̀ náà la ṣe ń sọ ẹbí ará ọ̀rẹ́ a ṣe ń fún wọn nírètí náà ni pé ó ti fẹ́ débẹ̀ o a fẹ́ kàn wọ́n o a mú wọn wá o láyọ̀ àtàláfíà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọrọ mọ́ a rí dáhùn sí ṣèjọba ń gbóúnjẹ ránṣẹ́ sí wọn ni àwọn ọmọ yìí wà nínú igbó nínú igbó national park ni ta ló ń lọ ń gbóúnjẹ fún wọn ń bẹ̀ sáwọn tó kó wọn sọ wípé oúnjẹ tó ó ń bẹ fún wọn ó ti fẹ́ pòṣù kan lóòótọ́ ìjọba kọ́ ló kó wọn àwọn security agent kọ́ ló kó wọn
sábàbí ló kó wọn, kádàrá ló kó wọn, àgbà kádàrá. Aṣọ kan ṣoṣo, ṣé wọ́n láǹfààní àti bọ́ pátá wọn? Àwọn ọmọ kéékèèké wọ́n ń jókòó ńlẹ̀ẹ́lẹ̀ ni o. Ẹ gẹ́ẹ̀tì mi, mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀. Ṣé wọ́n láǹfààní àti bọ́ pátá wọn? Ṣé wọn ò lè bọ́? Ṣé wọ́n bọ́? So ṣe é fọ̀? Ṣé wọ́n bá wọn fọ̀? Ṣé wọ́n gba àwọn principal yẹn láàyè láti máa bá wọn fọṣọ? Sorry o, to use that language o, because gbogbo wa la mọ̀ wípé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru. Pátá kan nídìí ọmọdé kò yẹ kó kọjá ọjọ́ kan. Bọ́mọ bá wá lọ́bùn tàbí òbí ẹ̀ lọ́bùn wọn ò ráàyè ọjọ́ méjì. Àwa tá a jẹ́ géńdékùnrin, bá ń gbé power bank wá. Àwa tá a jẹ́ géńdékùnrin, bí bọ́ksà bá lọ́jọ́ mẹ́ta nídìí rẹ̀ yóò fún ọ ní èbó tán. Ó kùn dà. Yóò fún ọ ní èbó tán. So ìyẹn ló jẹ́ kí n máa ìyẹn ló jẹ́ kọ̀ọ̀kan mi ó lọ sọ́dọ̀ àwọn ọmọ yẹn wípé lóòótọ́ àti lódodo àyàngbé ajá dùn ṣùgbọ́n kí la jẹ kájọ tó gbẹ. So gbogbo ilé náà níjọba gbọ́dọ̀ rò mọ́, gbogbo ẹ̀ náà làwọn security agents gbọ́dọ̀ rò mọ́, because lọ́kàn mi yìí sì rí dáhùn sí ìbéèrè yẹn, ibo ni wọ́n rìn dé lójúmọ́. Tó bá jẹ́ pé àwọn security agent náà ti wà nínú igbó láti day 1 àbí day 2 tán ti já àwọn ọmọ yìí gbé, báwo làwọn náà ṣe ń live nínú igbó? Ṣé kìí ṣe pàǹparọ́ tanra wa? Because n tó bá mú tó fi jẹ́ pé a ṣiṣẹ́ díẹ̀ lọ́jọ́ kan a padà sẹ́yìn bí ìgbà tá a mọ nǹkan tá à ń ṣe ni o. Bó bá jẹ́ bùsọ̀ kọ̀ọ̀kan ni wọ́n rìn lójoojúmọ́, èmi nígbàgbọ́ pé ó yẹ kán ti débi tí wọ́n káwọn ọmọ yìí sí. Yes, bá a ti sọ wípé ókè o national park yẹn o torí pọ́fẹ̀ ni o torí pọ́ tóbi ni o nǹkan nǹkan, ó yẹ kó níbi táwọn security agent máa dé lójúmọ́. Ọ̀nà mélòó ló wọ national park? Sọ́nà kan péré làwọn security agent ń gbà ni. So gbogbo àwọn nǹkan yìí ló wà stake. Wọn ò lè kó èèyàn 45 sáré. Bó security agent gan bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè, àwọn gan ò lè mọ nǹkan tí wọ́n ó ṣe. Gbogbo àwọn nǹkan yìí ló wà stake, kọ́ ló ràn wá lọ́wọ́. So the victims were abducted during coordinated attacks on schools in the Yawota and Auro Eshele communities of Orire local government area on May 15. Candidate oni. Today will be June 14. Ọ̀la ni yóò pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti jó àwọn èèyàn kó lọ. According to the governor, intelligence report available to security agencies indicate that the abducted school children and teachers remain within the wider Old Oyo National Park area, a massive forest reserve that stretches across parts of 10 local government area in Oyo State and covers approximately 2,500 square kilometers. Makinde explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience. Wá padà lọ gbé kíní yẹn náà wá. Ok, wá gbé kíní wá. Wá gbé lè wá. Dan gbé kò please wá. Pọ̀ wà mí. Sorry o, ntí mo fi ń kà lọ́fẹ́ kú o. So, now, cover approximately 2,500 square kilometers. Makinde explains that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning, and persistence to ensure a successful rescue operation. The governor stated that despite the difficulties involved, authorities were pursuing every credible lead and deploying all lawful measures available to ensure that the victims are rescued unharmed. Àmín.
Speaking on the anguish being experienced by families of the abductees, Makinde acknowledged the pain and frustration caused by the prolonged captivity of the victims. Kò sẹ́ni tí ó ṣe tí ò ní gbárata, kò sẹ́ni tí ó ṣe tí ò ní ronú o. He said, and I quote, "It is extremely difficult for me to even ask how you are doing. It has been 27 days since our children and teachers were forcefully taken from their schools in the Yawota and Ahuro-Eshele communities of Owerri local government area. For 27 days, families have gone to bed without their loved ones. For 27 days, communities have lived within uncertainty. For 27 days, our children and teachers have remained in captivity. I know that many times I have said we will get them home safely. But I also know that having heard this word so often, òótọ́ ọ̀rọ̀ ni náà ó ń tá a ti ń gbọ́ láìmọye ọjọ́ a rescue wọn láti day 1 dé day 2 dé day 3 òní ni ó ti pọ́jọ́ mọ́kàndínlọ́gbọ̀n báyìí nìsín a rescue wọn náà la ṣe ń gbọ́. ńjọ́ wò la wá fẹ́ rescue wọn gangan? ìgbòjò ń lọ ìgbẹ̀rún ń lọ ẹni àdìsẹ́ ìjòkó le ńjọ́ lápá ti ń bẹnu ẹ̀. ọjọ́ mélòó la fẹ́ fi pilẹ̀ wèrè ńjọ́ látò sangi lẹ́yìn ọdún mélòó la pilẹ̀ wèrè kí làgbẹ̀ ń ṣe lóko tí ń dòru gànjọ́ àfi tí ó wà sọ ẹgbẹ́. So I know that many times I have said we will get them home safely, but I also know that having heard this word so often without seeing that outcome yet, they may now sound hollow or empty. Please trust that they are not. We are doing everything within our power to bring them home safe. The governor said, although details of the rescue operation for security reasons, efforts were continuing daily to secure the victims' freedom. He said, and I quote, "We cannot share the details of what we are doing, but you can rest assured that every single day we continue to pursue every credible lead and take every lawful action available to us to secure their release." Addressing parents, relatives, friends, and colleagues of those still being held captive, Makinde said the victims had not been forgotten and remain the top priority of the state government and security agencies. He said, and I quote, "To the parents, relatives, friends, and colleagues of those still in captivity, I know that no statement can ease your pain, but please know that your loved ones have not been forgotten. They remain at the center of our efforts every single day." The governor then revealed the latest intelligence regarding whereabouts of the abductees. He said, and I quote, "One thing I can say is that our security reports indicate that they remain within the wider Old Oyo National Park axis. This is a vast area that stretches across parts of 10 local government areas in our state, covering approximately 2,500 square kilometers. I mention this not to discourage anyone, but to help us understand the scale of the challenge before us. This is not an issue affecting only Owerri local government area. It is an issue that concerns all of us. The size and terrain of the area require patience, coordination, and persistence. It also means that vigilance from members of the public remains extremely important. Makinde urged residents across the state to remain alert and cooperate with security agencies by reporting suspicious activities through the Oyo State Emergency Reporting System. He said, and I quote, "If you see anything suspicious, please call 615. The Oyo State Citizens Inquiry Number. The line is toll-free and staffed 24 hours a day, 7 days a week. Your report will be received and acted upon." The governor also appealed to members of the public to avoid spreading rumors or unverified reports regarding the abduction, warning that misinformation could undermine ongoing rescue efforts and jeopardize the safety of the victims. He said, and I quote, "We will continue to provide factual
updates on the efforts being made to bring our children and their teachers home. However, I must once again appeal to all of us not to spread unverified information about these abductions. Please rely on official channels for information. These are sensitive matters, and we must avoid anything that could jeopardize rescue efforts. Continue to pray for their safe return. Continue to remain vigilant, and continue to support the efforts of our security agencies as we work towards bringing every one of them home safely. The abduction of the pupils and teachers from schools in Yawota and Ahuro Isienle communities has generated widespread concern across Oyo State, with families of the victims anxiously awaiting their release as the captivity enters its 4 weeks. Well, pápápá ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Truth need to be told. Kábàárà wa sọ eléyìí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí sòdodo. Gómìnà Ṣèyí Mákindé ó gbìyànjú gan, Ọlọ́run gbọ́, but nǹkan ẹyọkan tí gómìnà ò lè ṣe ni pé gómìnà fúnra aláre ò lè wọnú igbó, but ó ń gba security report day in day out lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ àwọn ọmọ yìí ó mú lára, ó dẹ̀ mú ní ọ̀kúnkúndùn. So kí ni tá a sọ fáwọn tó jẹ́ òbí ọmọ, tó jẹ́ òbí àwọn ọmọ yìí, ó ní pé ẹjẹ́ àfìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Ẹ má jẹ́ apara wa kí kó tó dé o. Ẹ má sọ̀rọ̀ ayín da láìsàn káwọn tó wà nígbèkùn ó tó bọ̀. Ẹ fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ikú ń pa gílíntì aláwọ̀ ámbìlẹ̀ ta sẹ́ńtọ́ fáwọ́ ẹ̀ Sunday. Ẹjẹ́ á nígbàgbọ́ wípé Ọlọ́run ọba nìkan ló lè pa tó lè jí. Ọlọ́run ọba ló ní ààbò lọ́dọ̀. Wọ́n ní bí Ọlọ́run ọba ọba kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán, bọ́lọ́run ọba wá pa ìlú mọ́, olùsọ́gbọ̀n kan ń dárun mọ́jú lásán ni o. Ẹjẹ́ á nígbàgbọ́ wípé àwọn ọmọ èèyàn padà dé láyọ̀ àtàláfíà. Ẹ jẹ́ ká fura wa lọ́kàn balẹ̀. Ẹ̀yin ẹbí àwọn ọmọ yìí ni mò ń sọ nípa rẹ̀ o. Ẹbí àwọn èèyàn tí wọ́n kó yìí, ẹ jẹun lásìkò tó yẹ kẹ́ ẹ jẹun. Ẹ yọ̀ǹda ẹ̀ f'Ọlọ́run wípé Ọlọ́run nìkan ló lè tú ẹni tó wà nígbèkùn. Ẹni tó wà nígbèkùn ò lè tú rẹ̀ kalẹ̀. Ìjọba ó gbìyànjú, ṣùgbọ́n Ọlọ́run ni yóò dé ìgbìyànjú wọn ládé. Ọlọ́run yóò fi yín lọ́kàn balẹ̀. Ọlọ́run ó múnú yín dùn. Ọlọ́run ó ṣe àwọn ọmọ yìí pẹ̀lú àwọn ọ̀gá wọn ní rírí padà. Torí wípé wọn ò lẹ́sẹ̀ kankan lọ́rùn bíi tí òkọ́ mọ́. Àwọn ọ̀gá, àwọn olùkọ́ àtijọ́ àti mú wọn bá lọ láti lọ tún orí ọmọ ọlọ́mọ ṣe, lọ sọ wọ́n dèrò inú igbó o. Iṣẹ́ ìtorí ọmọ ọlọ́mọ ṣe yóò dùn àwọn èèyàn míì nínú láì sọ pé wọ́n fẹ́ ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Bàbá dẹ́rù bá tíṣà, bàbá mú payà bá tíṣà, tá a bá sanwó tó dáa fún tíṣà ò bá gbégbé ayé tó dáa, yóò lé àwọn èèyàn sá kúrò nídìí iṣẹ́ tíṣà. Kò dẹ̀ sẹ́ni tó lè dá ọmọ ẹ̀kọ́ láàrin wa láti bá wọn ṣe homework lásán lé. Ó ní ẹlẹ́dàá wa lára, ó ní olódì wa lára. Reality ni mo ń sọ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa tọ́mọ wa bá sọ pé wọ́n fún un lásàímẹ́ǹtì, á lè bí ìgbà téèyàn bá ń lé ajá ni pé má fún mọ́, kò problem kankan wá báyìí mi ń tèmi o. Ìwà àti olùkọ́ yín ẹjọ́ lọ́mọ sàsáímẹ́ǹtì yín. À ń bọ̀sìn olùkọ́ tí wọ́n ti dúró tì látàárọ̀ ló jẹ́ pé aago 3 lọ́mọ mi ó lọlé, aago 4 lọ́mọ mi ó lọlé. So ìjọba àpapọ̀, mò ń sọ eléyìí pé wọ́n ní láti pay attention sọ́rọ̀ àwọn teacher. Apart from nǹkan tó ṣẹlẹ̀ yìí, we need to take care of our teachers. Ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀, mi mọ̀ bí ìjọba bó bá ṣe ṣe tíjọba bá jẹ́ ìjọba àpapọ̀ ló ń sanwó wọn, tíjọba ìpínlẹ̀ náà bá ní nǹkan tí wọ́n máa bá wọn hard sí. Things are so hard. Ọ̀pọ̀lọpọ̀ teacher wọ́n ń ta nǹkan panu nílé ìwé ni wọ́n fi ń rọ́wọ́ yọ o láàrin ẹgbẹ́ o. Wọ́n sábà rọ́wọ́ yọ. Kọ́lọ́run dáríjì mi, Ọlọ́run dáríjì mi o. Lágbára Ọlọ́run wọ́n rọ́wọ́ yọ. Ṣùgbọ́n wọn ò gbégbé ayé tó dùn mọ́ èèyàn nínú. Kì í dẹ̀ ṣẹjọ́ wọn. Àwọn dẹ̀rẹ́, àwọn ni wọ́n ń torí ọmọ ọlọ́mọ ṣe. Bí ó bá sólùkọ́, kò sí nǹkan tí majority wa máa mọ̀. Teacher ló kọ́ president, teacher ló kọ́ ministers,
teacher lọ́kọ́ governors gbogbo àwọn tó sọ pé àwọn jókòó sílé ìgbìmọ̀ asòfin lónìí iṣẹ́ ọwọ́ teacher ni agbẹjọ́rò tẹnu rẹ̀ ọmọ rí pérépéré ní kóòtù iṣẹ́ ọwọ́ teacher ni adájọ́ tí yóò jókòó sí kóòtù tí yóò gbẹ́jọ́ ẹ̀tún tí yóò gbọ́ tòsì tí yóò sọ pé ibi tẹ́jọ́ lọ rèé iṣẹ́ ọwọ́ teacher ni. so àwọn tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ yìí ẹ̀já gbìyànjú láti tọ́jú wọn láyé àtijọ́ ni èrè tíṣà ń bẹ lọ́rùn o sòfà tèrè gọ́fúnà ọ̀bá ti sí lọ́rùn tèrè president ò sí lọ́rùn tèrè senator ò sí lọ́rùn tèrè local government chairman lásán ò sí lọ́rùn ẹ má jà fèrè tíṣà sọ́run ẹ jẹ́ káwọn náà já ìwọ̀nba èrè wọn láyé tá a wà yìí o ọlọ́run nínú àánú ẹ̀ yóò dúró ti gbogbo wa o àkàndọ̀rọ̀ ẹ̀kọ̀ǹkọ̀ mi ò nílò láti gbà kókò yín information tí mo ní náà mo ti mú wá hàn oorun ayọ̀ lásùn àní tójú ohun dojú kú ẹ jẹ́ kí n fi opportunity apologize lọ́wọ́ ẹ̀yin parent àwọn akẹ́kọ̀ọ́ mi tí mò ń kọ́ lédè Yorùbá because mo rí i pé àwọn èèyàn kan fara ya àkọ́kọ́ ẹ jẹ́ kí n lò báyìí ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa ká sì máa gbìyànjú àti understand ara wa because àwọn nǹkan kan ń bẹ tó yẹ pé kò lè complete láyé kò sọ́mọ tí yóò lọ ilé ìwé complete látọjọ́ tí wọ́n ti bí ọmọ kí wọ́n á tó fi parí primary secondary university kò wá ní miss kíláàsì fọ́jọ́ kan kò sí rárá kò sí níta lè ṣe láyè tó lè complete now lánàá ní tí ò jẹ́ ká ní kíláàsì ni pé mo ní ìnáwó tí mo lọ èmi gan dẹ̀ wá ń sáré bọ̀ torí àwọn ọmọ yẹn pé kí n lè take wọn up kí n lè kọ́ wọn but mi lè make ẹ̀ now oríṣiríṣi àwọn parents wa ti ń sọ̀rọ̀ gbàdógójì èrò wájà ọlọ́run nínú àánú ẹ̀yọ́ wà pẹ̀lú gbogbo wa ẹ jẹ́ máa take it easy pẹ̀lú ara wa understanding ló matter ọlọ́run yóò jẹ́ ká jèrè gbogbo àwọn ọmọ wa lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá o ẹ like follow page mi lórí Facebook ẹ̀yin náà fẹ́ kọ́ ọmọ yín ó darapọ̀ mọ́ wa orí ọ̀fẹ́ àtàyè wa àwa sí kíláàsì wa lónìí àmì sí kíláàsì kì í ṣe pa déédéé mí sí kíláàsì o ó wá bẹ́ẹ̀ ni o ẹ má bínú o ẹ̀yin parents wa